náà ẹ jẹ́ ká gbé pé ìjọba kan rọ́ǹgì àbúrò ẹ̀ tilẹ̀ ká gbé jù sílẹ̀. Kí ni ẹ̀sìn sọ fún wa nípa àwọn olórí wa tá bá ń ṣe tó kù díẹ̀ káàtó? Abájá ń ṣe púpọ̀ tó kù káàtó, kí ni ẹ̀sìn ní ká ṣe? Ṣẹ̀sìn ní ká yọgi sí wọn ni tó ní ká yọ̀dà sí wọn? Ibi tí iṣu wà gangan lélẹ́yìí. Kò sẹ́ni tó ń bá yín jiyàn lórí pé ọba right àbọ̀ bá rọ́ǹgì, ìyẹn kọ́ là ń bá yín sọ. Ṣùgbọ́n kí ọba ó ṣe nǹkan tí ó da, wọ́n aláwo kínní, wọ́n ní ká máa kọrin, wọ́n ní ká máa ṣe léyìí, wọ́n ní ká máa ṣe yìí, ẹ̀yin náà rí pé nǹkan tán ṣe ò da, àti gbà pé nǹkan tán ṣe ò da. Ṣùgbọ́n kí lẹ́sìn sọ fún wa ká ṣe, ìyẹn làwọn ò ní gbà. Èyí tí wọ́n kà lọ́dọ̀ Said Qutb tán kà lọ́dọ̀ Abul Ala al-Mawdudi, òun ni wọ́n fẹ́ lò pé ẹni láti tọ́pù ìjọba báyìí. So gbogbo wa sí tá a bá sọ, tá a ṣe kí ni tá a fi incite àwọn aráàlú against àwọn ọba ìyá ni láti máa ṣe. Àwọn àfáà yìí wá ń takùn wọn, ṣé ń takùn wọn torí wọ́n nífẹ̀ẹ́ àwọn ọba ni? Rárá, wọ́n ń takùn wọn pẹ̀lú nusus. Jama máa recommend fún wa, ẹ jẹ́ ká ní halqa láti máa ka kitabul imara nínú Sahih Muslim. Ọ̀rọ̀ ń pa àwọn olórí, àwọn hadithi tó wà ń bẹ bó la ṣe máa bá wọn lò. In fact, ro anything táwọn olórí lè ṣe, jàǹbá ni wọ́n dún ẹlẹ́tọ̀ ẹ̀ wọ́n ṣe, Ànábì ti sọ gbogbo ẹ̀ sallallahu alaihi wasallam. Ẹ ṣe sùúrù pẹ̀lú wọn. Ẹ̀sìn ti jókòó yí wa pé tẹ bá àwọn olórí ń tán yàn yín jẹ, ẹ̀yin gangan lẹ gbádùn o. Ẹ̀yin gangan lẹ gbádùn. Tẹ bá gbádùn, Ọlọ́run ọbọ ń ṣọba ká. Kò ní fún yín ní olórí tí ó ṣe kíni tí ó mọ yàn yín jẹ. Àwọn kan lè da nínú ìlú, táwọn yòókù ò bá dá, yóò affect àwọn tó dáa náà. وكذلك نولي ظالمين وكذلك نولي بعض الظالمين بعض بما كانوا يكسبون. Ọlọ́run ní àwọn alábòsí àáfin wọn ṣe lórí ara wọn ni látara iṣẹ́ tán bá ṣe, látara iṣẹ́ tán bá ṣe. So gbogbo àwọn ahadisi báyìí tẹ bá ń ka fáwọn ẹ̀wọ̀n nígbà. So látara eléyìí ni wọ́n di ẹni tó ní pírọ́blẹ́mù níbi ta'amuli ma'al hukam, bá a ṣe ń bá wọn olórí lò. Ọ̀rọ̀ pé ṣó lórí ṣó ṣe ń tó ráìtà bó ṣe ń tó rọ́ǹgì kọ́ là ń sọ ń sìn. Bọ̀ tó bá ṣe ń tó rọ́ǹgì, bó o ló ṣe ẹ̀ka bá lò. Ẹni tí ò bá ti mọ bá ṣe ń bó olórí lò nígbà tó lórí tó bá rọ́ǹgì ní ọ̀húwá kárìjì. Ṣọ́tiyé ó ti ní pírọ́blẹ́mù nínú kíni, nínú usuli ahli sunnah. Ṣọ́dọ̀ mi yé bọ̀ tá o máa ń kọ́ wa lọ́rọ̀ kádàrá, o ń kọ́ lọ́rọ̀ asma wa sifat, o máa ń kọ́ wa níkẹ́. Ó ṣe asma wa sifat nìkan, òun ni àwọn usulu yẹn téèyàn bá gbé gbági níbi aslu nínú àwọn usulu ahlu sunna ni wọ́n á pè ní mubtadi' ni o. Àwọn salaf ó bá gbé gbági níbi aslu kan nínú usulu tó jẹ́ usulu àwọn ahlu sunna, wọ́n pè ní kíni mubtadi' ni. So tẹ́bá lọ wo tíra àwọn ẹni ìṣíwájú, àmọ́ àwọn èèyàn tí wọ́n pè ní mubtadi'. Al-Hasan bin Salih bin Hayy, lára àwọn àfáà tó mẹ́sìn dáadáa tó mọ fíkíù dáadáa tó dẹ́ ń gbìyànjú gan ni. Ṣùgbọ́n tẹ́ bá wo táwọn àfáà bá ń sọ, wọ́n á ní ẹni yìí kánà yára sẹ́yìn, ẹni tó gbà pa lè vote against àwọn olórí ni. Torí ẹ̀ àwọn àfáà wọn máa ń warn against ẹ̀ pẹ̀lú gbogbo kéwú tó mọ̀. Hussein al-Karabisi pẹ̀lú bó ṣe mọ kéwú tó lára àwọn ọmọ kéwú Imam Shafi'i tó ṣe kí ni tó strong dáadáa ni. Gbólóhùn lafzi bil Qur'an makhluk tó sọ àti gbólóhùn wípé kílẹ̀ ń tako Al-Hasan bin Salih bin Hayy fún ṣe bí Abdullahi bin Zubairi náà ṣe báyìí. Bákan náà ìbẹnu àtẹ́lu Al-A'mash, àwọn kan mẹ́ta tó sọ Imam Ahmadu ní wọ́n bá dáa rẹ̀, wọ́n dẹ̀ wọ́nu àwọn èèyàn kọ́mọ́kìwò lọ́dọ̀ rẹ̀. Gbogbo àwọn afáàtàn bẹ lásìkò báyìí náà dẹ̀ wọ́nu àwọn èèyàn pé ẹ gbọ́dọ̀ gba ọ̀rọ̀ lọ́rọ̀ ẹnu yìí mọ́. Ishaq bin Rawaini àti gbogbo àwọn yòókù ẹ̀ náà wọ́nu àwọn èèyàn gẹ́gẹ́. So èèyàn gbọ́ bá gbé gbági níbi ọ̀rọ̀ ta'amul ma'al hukam tó ń lo uslubu àwọn Khawarij tó gbà pé kí ni a lè revolt against wọn, a lè tọ́pù ìjọba wọn, fa huwa kharijiyyun khabith. Gbogbo tó wà kó ti gúdù ní àwọn sálàfù òní sọ pé wọ́n gúdù mi báyìí, ibi tí ó ti gúdù wọn eléyìí náà ṣe tẹ́ wọn sọ ni pé yóò ra sínú náà bọ́mọ náà ni ìyẹn lẹ̀ fọlọ́ nǹkan lọ́wọ́ bá dájọ́ yẹn. Ṣùgbọ́n kí ni ìdájọ́ rẹ̀ láyé bíbá yìí làwọn sọ kárìjì ni
sọ̀rọ̀ mi yé so tọ́ba ní káwọn afa sunna dájọ́ lórí yẹ bẹ́ẹ̀ ni khariji ni so ní Sheikh Al-Albani rahimahullahu ta'ala ìgbà tán ra àwọn tán ṣerú àwọn kan báyìí wọ́n ní kharijiyyatun asriyya àwọn khawariji tuntun ni wọ́n ní mi sọ pé khawariji náà gbogbo ọ̀nà o ṣùgbọ́n níbi nǹkan yìí ni khawariji torí pé bí ìgbà tó ṣe pé ń ṣe tẹkfíru àwọn èèyàn pẹ̀lú àwọn kabairi dhunub ni bí wọ́n ṣe ń lọ yẹn hada kalam Sheikh Al-Albani rahimahullahu ta'ala Sheikh Al-Albani náà sọ eléyìí àwọn tán sọ fún Safarul Awali àtàwọn yòókù ẹ̀